دخلت دخول الأسد وهلت هول الهما أنتم النار وأنا الماء أطفأتكم والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون وإن جندنا لهم الغالبون الكالي أكيش نارو أني بجوتا ناني ممكن نارو بابا مي ميكودي أتا غغان نجنارو أنتم النار الأعداء وأنا الماء لست من أعدائنا والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون وإن جندنا لهم الغالبون لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صواب اللهم آمين باتي قطوي مكي الله إجازة بي الله أكبر بيقول الله باتو بي إلي قو إجاوب إليه كذي مفي الله بانينا مفي كيان النبي ومحمد النبي أطلوني أكاين دقبقما النبي محمد إيشي تاي قروا النبي ندادا aṣíwájú ayé tòun tọrun anabi tí ó dàbí ẹni kankan látara anabi mo kí bàbá mi àgbà ìmáàmù Bature ọlọmọṣàjẹ ń rí pé alùbáríkà níbà Muhammadu mo kí bàbá mi Kanjidam ọlọ́run kẹ́mi ọlọmọṣàjẹ ń rí pé alùbáríkà níbà Muhammadu ọlọ́run ò ní bà ipò náà jẹ́ láéláé ní dẹni àná láíláí alùbáríkà nẹ́bọ̀ Muhammad ọlá dáadáa yín ní kọ̀kọ̀ fọmọ ọlọ́mọ ní jẹ̀tọ̀ mayémayé alùbáríkà nẹ́bọ̀ Muhammadu mo kí bàbá olóde gangan mo kí gbogbo àwọn antorage bàbá wa ọlọ́run kẹ́mi mo kí bàbá mi Dr. Mahmood mo kí bàbá wa ọlọ́run gbẹ́bẹ̀ mo kí mẹ́kúdí bayaroba alhaji Bagidadi la baba wa Bagawi mo kí Asaruji gbogbo ẹ̀yin manya Aniyikaye baba mi Abdul Qadiri mo kí mo fi baba wa Otukoko kí àgbàlagbà mo fi baba Olúṣọlá Sàràkí mo kí Ànábì lẹ́ẹ̀kan sí aláàánú ayé ayára túrè kúrè ẹ̀já kí àwọn ẹni àná àwọn tó ṣiṣẹ́ lára kó wá tí wọ́n ò jẹ́ atán bàbá mi ọgọ́dọ̀ Al-Magadi ọlọ́run jọ̀ọ́ bá wa kí àwọn àfa wa ọlọ́run jọ̀ọ́ bá wa kí àwọn àfa wa kó fẹ́ríjì wọn gbà wọ́n lọ́jọ́ ìdájọ́ ọlọ́run jọ̀ọ́ bá wa kí àwọn àfa wa kó máa lọ bẹ́ẹ̀. ìní gẹ́gẹ́ ní ọjọ́ gbangba làṣántà Bature Tẹ̀mímù Alikali Aṣẹ́ikù alimi janta ẹ̀dàkùn kó mọ́ sẹ́ni tí ò ní pariwo ṣéèkù. ìní ni oníkálukú ọmọ wa sọ yóò máa gbé gbogbo ẹ̀ jáde wípé afá mi náà gbogbo wọn. Aṣẹ́ikù Chukuru Alaya. Bàbá wa ní Ìbàdàn Gali Alaya Al-Mustafa. Bàbá wa ní Kọ̀rọ̀ bàbá Bature ọmọ Kọ̀rọ̀ Sáàdù díìnì làkọ́kọ́ Sáàdù lókì ló bí bàbá wa Murtada Àfàṣàgámù òun náà ló bí bàbá mi Ibrahimu lẹ́yìn Ibrahimu náà lókè bàbá mi Abubakar Bukuru Sahibul Asirari
lẹ́yìn Abubakar Bukuru náà ló kan bàbá mi Abdullahi Kudus tí gbogbo ayé pẹ̀lú Kudusi àfa akọ̀rọ̀ transformer àgbáyé Busairi Allah Sheikhi Asheikhu Tukuru alaya bàbá wa ní kọ̀rọ̀ bàbá Bature bàbá wa ní kọ̀rọ̀ bàbá Bature àlùfà wa Adam Ali lórí ẹ̀dọ́gbọ̀n ẹ̀ máa ń ṣe ṣéèkù Adam ani ìkáyé Adam bàbá mi àgbàmẹ̀ ìkúdí kò sí tẹ̀lé ṣe lórí bàbá ṣẹ́ka Adam àti ní kọ̀kọ̀ àti ní gbangba bàbá mi àgbà bájáwí ẹjọ́ yé gbogbo ayé pé ẹ̀jẹ̀ ara yín Adam Ali lórí ni bàbá mi ìmáàmù ológun mọ̀ṣọ́ Adam Ali lórí ani ìkáyé àfa gbogbo ayé authority Adam tó já sí pé bàbá mi mẹ́kúdí ani ìkáyé sọ kìíní kan wọ́n ní ad-dahru yashhadu annahu insanun kamilun Adam Ali lórí àfa gógá bàbá mi kúṣì Lukumanu èéṣe bàbá Nafisa Amade bàbá ń sọ̀rọ̀ Al-Magadi Adam Ali lórí torí Adam náà lè ṣe báyìí la ilaha illallah Ali ìkáyé bàbá mi ayára Adam Ali lórí ó mẹ́ta lẹ́nà ẹnà ti Adam ẹnà ti Kamaludini ẹnà ti bàbá Lágbàjì ọ̀yá ẹnà ti Abdulrahimi oníwàsí àgbáyé mẹ́kúdí bá ti máa sọ́lù ní ọwọ́ ṣẹ́kà Adama ìlànlá àgbàlagbà Bagawi Al-Bagawi nítorí Adam 1,000 naira bàbá mi màbí ti dárúkọ yìí ni bàbá Bature Adam Ali lórí irú Adam àṣàwá ní gbogbo àgbáyé Adam ṣẹwà sí Ali lórí ó ṣe tẹ̀pùsírì Adam Ali lórí ala kulli fannin Adam Ali lórí Amade maja baba Nafisa orí Adam náà mọ́ wa Adam Ali lórí Adam Ali lórí Adam Ali lórí أفاتما كيو أيا آدم الإسلام والعلم والتقى جميلك للإنسان في الدهر لا يصاب بدء من بابه شيخنا كمال بابا يوسف وأغباجي إبراهيم ولم بابه ọ̀dọ̀ bàbá mi Sharafaddin Hajara wọ́n pọ̀ lọ́jàrá èṣe Saruji Adam Ali lórí flag rẹ̀ lẹ́ńjẹ́ kiri náà bàbá mi àgbà Abdul Kadiri Saruji bẹ́ẹ̀ bá tiẹ̀ jáde látàárọ̀ ó yẹ kẹ́ ẹ jáde ẹ̀mí fábìlì náà ni. Bàbá àyà yín Adam Ali lórí ni Al-Bature òfin ayára 1 minute bàbá Bature Ajanasi ọ̀yá ẹ̀yin lókun tí mo ń dúró dé ọ̀yá Allahumma salli ala Muhammadin Allahumma bàbá mi Ajanasi gbogbo ìlú rẹ̀ láti gbogbo agbègbè rẹ̀ Allahumma dákìwé ṣẹṣẹ́hù national emirate president mo kí yín ẹ̀dákun mo fà nẹ́bí kí yín bàbá Bature bàbá mi Ajanasi Allahumma
صل على محمد اللهم صل على محمد وسيد سادات نبي محمد اللهم صل على محمد. bàbá wa Ajánásì gbogbo Ìlọrin Ajánásì àgbà أدام الله حياته. اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد يا واسع الإحسان صل على محمد اللهم صل على محمد طه عظيم الشان الطاهر الممجد اللهم صل على محمد قد خص بالجلالة والخلق العظيم اللهم صل على محمد وجاء بالرسالة والمنهج القويم اللهم صل على محمد يا الله 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 bàbá wa حياكم الله bàbá wa Ajánásì àgbà أدام الله حياته fún tilé tó kó ìlú Ìlọrin wọ́n ti wọlé sí ìjòkó yìí ṣéhù ẹ ṣe ṣéhù dáadáa lẹ́yìn àwa táwa kí wọ́n yìí káwa yòókù ní sùúrù sí àyè wa ẹ máa fàníyàn kí wọn lórí ìjòkó lẹ́yìn àwọn jàmá bisimilayi tí wọ́n wá yìí àwa yòókù máa fàníyàn kí wọn حياكم الله ká máa fàníyàn kí bàbá wa Ajánásì àgbà. حياكم الله ní ìjòkó yìí a ti gba àlejò ńlá